ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tí wọ́n tako bàbá wa olùkọ́ àgbà nílùú Ìwó lánàá. Ẹ lọ ṣèwádìí ìtàn ìgbésí ayé àwọn tí wọ́n dúró ti olùkọ́ àgbà nílùú Ìwó. Ẹ lọ ṣèwádìí ìtàn ìgbésí ayé wọn, àwọn bàbá yẹn. Ó lé tòótọ́, wọ́n jagun yẹn ó lé o, ṣùgbọ́n nígbẹ̀yìn ẹ lọ gbé síra wọn ní ìsìn gbogbo àwọn tí wọ́n tako olùkọ́ àgbà níjọ́ kìnìún àná. Ẹ lọ wọnú ilé ẹ wà àwọn ọmọ wọn. Ẹ lọ wọ àwọn ọmọ àwọn tí wọ́n dúró ti olùkọ́ àgbà, ẹ lọ wò wọ́n lónìí. Ẹ wọ àwọn ọmọ táwọn náà tó ń bí ní tí ń pè látọ̀bọ̀tán ní tí ẹ jẹ́ àdúró dènà. Ẹ má jẹ́ ń tàn yín jẹ, kò tó yọ̀ sí tí ọba sì dalẹ̀ o. Kò sí kíni kò tó yọ̀ sí tó bá gbógun ti mọ́ mi ní ẹ̀sẹ̀ tó wá ń rọkọ̀ bẹ́ẹ̀ nìkan gbọ́kọ̀ fún àbí kankan. Àbí wọ́n fún ọ ní kankan tí máa ń dùn. Àárọ̀ lọ wà, ọ̀sùn tí kan tọ́sán bá tún wá pọ́n, bá tún fọkàn balẹ̀. Torí ọ̀lẹ́ ò tí ì dé, torí ọ̀lẹ́ bá tún wá dé náà tó tún gbóòórùn dúndùn. Jẹ́lẹ̀ òṣù náà, kórun tó lọ sùn, káwá wo tí ó ṣẹlẹ̀. Ojú ọmọ yóò àbáyé náà bẹ̀rù àtúbọ̀tán. Àwọn kò káwọn tẹ́pẹ́ tí wọ́n bá débẹ̀ ọ̀gá tó tọ́ ṣùgbọ́n kò sí gbogbo kò láyè tó ga tó pọ̀ Ọlọ́run torí pé kíni ọba tó dá gbogbo wa ni. Al-Khaliqu ni Ọlọ́run dá gbogbo nǹkan pátápátá. Òun ni ó sì pa gbogbo nǹkan. Òun lálágbára tẹ́ pé máa ń fún alágbára tí ó tún gbàgbára lọ́wọ́ tí ó tún yẹpẹrẹ alágbára tí ó mọ̀ pé wọ́n yẹpẹrẹ. Ẹ lágbára àti tó kíní yìí ṣùgbọ́n kórìíra pé ìkórìíra ọjọ́ kìnìún àná tá à ń sọ lágbájá sọ̀pọ̀ ṣe tèmi. Bó ní ṣe ti yín, ẹ̀yin tẹ́ ń díje jẹ ogún àtẹyọkan. Ẹ̀yin tẹ́ jẹ́ yọkan orí ẹ̀, ẹ̀yin lẹ ṣe mùsùlùmí. Tọ́lọ́ ń bá gbé yín débẹ̀ o, kò sí ní tá a fẹ́ ṣe wàá gbà fọlọ́ lára yín náà ni. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn mùsùlùmí tí ń tò lẹ́yìn mi, àwọn ní ń tẹ̀lé. Ẹ dákun sọ̀rọ̀ ti pọ̀ ju sábúrú bẹ́ẹ̀ bí ọ̀rọ̀. Ẹ bá wà nínú àwọn ogun tí mọ̀mọ́ wá fi ẹ̀yìn ogun ilẹ̀ tó wá lọ sọ́pọ̀tì ọkàn kódà inú mọ́sáàsì náà wọ́n ti holè ló fi jẹ́ pé tá a bá rí mùsùlùmí kan ló gbọmọ̀sọ̀ lónìí yìí wọ́n ti ṣe tó bá tako Dr. Yunus Tọ́lí Àtàyélára tó náà bá wọn dúró bíi pé yọ́ sá lọ ni. Ẹ mọ̀ jẹ́ tàn yín jẹ, ẹ lọ tú díẹ̀ wò dáadáa kì í ṣe mùsùlùmí gidi. Ṣé bóòlù tẹ̀ ti fẹ́ jẹ́ nígbà tó bá yẹ mú mùsùlùmí tó fẹ́ darí mọ́sáàsì àbí tí ń tẹ̀lé ẹnìkan pé kẹ́nìkan darí mọ́sáàsì tí bùkátà rẹ̀ ọ̀wà tó gbọ́ mọ́sáàsì mọ́ tó sì fẹ́ darí mọ́sáàsì tó wáyé pé ṣọ́ọ̀ṣì ló kún apàdà gbé bùkátà rẹ̀ pé wọ́n tẹ̀ ń gbàdúrà lé mùsùlùmí lórí ṣọ́ọ̀ṣì pé ẹ̀tọ́ rẹ̀ tó wà mọ́sáàsì àdúrà ṣọ́ọ̀ṣì ló fẹ́ fi gbà. What are we saying? Kí là ń sọ? Ọmọ ṣe o lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni àwọn kan wá lọ sí àwọn àkáǹtì ayédèrú. Mo sì mọ̀ pé bẹ́ẹ̀ ṣe kó ayédèrú ni o, mo fọlọ́ bàbúrò àwọn agbófinró tí wọ́n bá fẹ́ iṣẹ́ tí wọ́n mú yín kò sì tẹ̀ sá lọ. Ẹ wá lọ sí àkáǹtì ayédèrú, ẹ wá ń dá wàhálà alẹ́, ẹ wá máa gbé tí ọ̀dọ́ láì máa gbé mọ́ra wọn. Nǹkan tí àìpẹ́ náà tó gbangba sùn lọ́yẹ́ tó jẹ́ pé òdodo làwọn nǹkan tẹ̀ ń sọ báwa ṣe ń sọ ilé tẹ̀yìn ò fojú yín tàbá ṣe fojú wá ta. Gbogbo ẹni tẹ́ máa ń gbé ní òkùnkùn tẹ́ ń tafà sínú mọ́lẹ̀ lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ ẹ̀sìn l'Ógbómọ̀ṣọ́ láti dàlú Ògbómọ̀ṣọ́ rú. ẹ mọ̀ ní nísìnyí ọ̀dà sẹ́yìn ọmọ pé tẹ́ ń ṣe yí ọ̀dà ẹ wá tọ́ ọbọ̀nú ẹbí ẹlẹ́bí ẹ sì ṣẹjọ́ yín. Wọ́n pe bàbá ìmáàmù láwọn ò lè fẹ̀dí ẹbí àwọn ta ẹ̀yìn sì pín gírí yín méjì aláǹgbá sí wọbẹ̀. Wọ́n tún wá fi yín ṣẹlẹ́yà pé ẹbí yín ẹbí Ayélára pé ẹ lówó tẹ́ fi gba agbẹjọ́rò. Wọ́n wá wá sórí ẹ̀rọ agbágbé wọ́n tún fi orúkọ ẹbí yín tọrọ owó tẹ́ láwọn tó dáa fún àwọn tó yẹ ṣùgbọ́n wọ́n tàbí mẹ́yìn wọn wò yìí wọ́n wo bí ọ̀rọ̀ yín ọ̀pá àjà sí ń gbẹ̀yìn lórí ọ̀rọ̀ mọ́mú. Ògo yín dé ìmọ́lẹ̀ wọnú ẹbí yín ṣẹ́bí yín ṣẹ̀ṣẹ̀ wá ní ṣẹ́bí yín nìkan ní ń bẹ l'Ógbómọ̀ṣọ́. Ibi wọn ò tí ì fẹ́ mọ ẹbí Ayélára lágbàáyé nìsín kèsì kéke kò fẹ́ wọ́pọ̀. Kí ló sì fà ní pé ọmọ ológo tọ́lọ́ ń fàyọnu ẹbí yín tẹ́ fẹ́ wó tẹ́ fẹ́ lùpà òun náà lọ tán oko ẹbí yín ká. Al-Imam Dr. Sheikh Yunus Olúṣínà Tọ́lí Àtàyélára Ṣéhù kí wàá ló dé kílẹ̀ fẹ́ gbà. Ẹ lé àwọn ará àta ẹnìkan sọ̀rọ̀ kan jò ní ìmọ̀kọ ẹni yẹn kan wá síbi Central Mosque Ọjàgbó Ògbómọ̀ṣọ́. Wọ́n ní wọ́n ló kálukú lọ tún ẹbí ẹ̀ kọ̀sẹ̀ bí tí ò ní kùdìẹ̀kùdìẹ̀ kọ̀sẹ̀ bí tí ò ní nǹkan tí ń ránnu ẹbí ẹ̀ ẹ ló kálukú lọ tẹ́ bí ẹ̀sẹ̀ fẹ́ bí Ayélára lẹ̀. Ẹ̀yin yẹn wa mùsùlùmí tó bá tako Dr. Yunus Tọ́lí Àtàyélára tó pè é lọ́mọ Ògbómọ̀ṣọ́ tó bá jẹ́ mùsùlùmí tó bá tako Dr. Yunus Tọ́lí mùsùlùmí tó mọ bọ́ọ̀rẹ̀ sí ń bọ̀ níbẹ̀rẹ̀ ni o kó tó di pé wọ́n á jẹ kíní kan o tọ́mọ bí ṣe ń bẹ̀rẹ̀ bọ̀ lórí tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan pé ẹ̀yin 21 lẹ́ndùn kan ìmáàmù sọ pé ẹ̀yin jẹ́ ẹyọ kan ẹ wá láti inú ẹ̀sìn báyìí àwọn 20 tó kù ẹ̀yin méjì tí ń tò kírun. Ó sọ fún bí àìmọ́ bínú ilé tó lẹ́yìn ṣùgbọ́n tọ́lọ́ ń bá gbé yín níbẹ̀ tẹ́ pẹ́yìn náà lọ́lọ́ padà lò ní church ló kásìkẹ́ ni o ká gbà fọlọ́ láti máa bẹ lọ́wọ́ àṣeyọrí fún yín lọ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn 20 tó lẹ́yìn mi ẹ jẹ́ ń tẹ̀lé wọn. 20 gan ìmáàmù tún gbọdọ̀ gbé kan sójú pé ẹ̀yin tí mo tó lẹ́yìn ẹni yóò sọ àwọn 19 yòókù dọ̀tá ìmáàmù wọ́tà wíṣí tó bá yẹ má àkìlódé ẹja bẹ̀rù Ọlọ́run bàbá yìí náà bẹ̀rù Ọlọ́run ẹ̀yin náà bímọ ẹ bímọ kí ni ọ̀bọ fi sórí tí náà tí ò ṣe ìtọ́sẹ̀lẹ̀ sí ẹbí lọ́sẹ̀lẹ̀ sí ẹni ẹbẹ̀ náà tí tẹ wá fààyè gba àwọn agbésùnmọ̀mí nínú ilé tí wọ́n wá tú ẹbí ẹlẹ́bí ẹbí Ayélára ẹbí tó ti sọ̀kan tí wọ́n ń gbádùn gbèsè ayé wọn bó tẹ̀tẹ̀lẹ̀ tí wọ́n jọ ń ṣàṣepọ̀
ẹ wá fọ ẹbí ẹlẹ́bí torí pé kí ni ẹ sáfẹ́ àti fèèmù yín pẹ̀lú ògo lọ́wọ́ a sì ń tẹnu mọ́ pẹ̀lú ògo lọ́wọ́ ẹ̀gbọ́n ni à ń ṣe owó rẹ̀ ní ṣe kíníkan ní ṣe ní ń pa mí ìwọ náà máa ń ṣe owó jájọ́ máa bá lọ báyìí kájọ wá wo bí àtúbọ̀ tọ́jọ́ gbogbo wa dé kájọ ohun tí ó gbẹ̀yìn gbogbo wa ẹ̀yin náà máa ṣe ń tẹ̀ ń ṣe o káwọn náà máa ṣe ń tà ń ṣe kájọ wá máa retí àtúbọ̀ tán lórí tájọ́ ń ṣe ẹ ló sọ bí ọmọ Yorùbá mo fàṣẹ rọ gbóyún ẹ má dákẹ́ àdúrà lórí ọ̀dọ̀ Dr. Yunus Tọ́lá Àtàìlára ní tó dáa wọn fàdúrà ní tó tún dáa náà ó ṣe kíni wọn fi àdúrà tèmi sáà ni pé gbogbo ẹ tó bá ní kí Dr. Yunus Olúṣínà Tọ́lá Àtàìlára ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ ní tilé tó kó pé kó ṣubú pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run tó bá gun àkàbà tó bá kú ẹsẹ̀ kan tí èdè ibi tí ń lọ báyìí yóò jábọ̀ ní pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run pé kíni àbá wọnú ilé o àmọ́ kọ́kọ́ wọn o àtẹ̀lé wọn wọlé ṣùgbọ́n tá à ń rí tí ẹ ń ṣe lórí mímbàrú tí wọ́n wà mímbàrú Ògbómọ̀ṣọ́ ó ṣe déédéé ń tọ́lọ́ sọ tánàbí sọ táà nígbàgbọ́ náà ó sì ṣe déédéé pé wọ́n sojú ẹ̀sìn ní ẹ bá sọ̀rọ̀ nípa ìjọba ènìyàn humanity ẹ wo kí ní fẹ́ ṣe jù bá ń lọ wọ́n kó anybody mọ́ra kò sẹ́ni wọn kó mọ́ra wọ́n bà mọ́tò wọn jẹ́ bá gbogbo ẹ̀jẹ̀ níjó ní ẹ tún fẹ́ fi bà wọn ló kọjá pé wọ́n gbààrọ̀ ẹ tún gbé àwọn kan àwọn torí pé àwọn ẹ wò ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n tí mo mọ̀ ní pé gbogbo pa tó ń bá kó lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí àníyàn ń kálukú lórí ẹ̀rọ lọ́wọ́ fi san lẹ́sàn tó bá yẹ pé wọ́tọ́ láníyàn pé torí pé máa mọ Ògbómọ̀ṣọ́ tẹ̀lé àwọn kan nínú ẹ̀sìn tí wọ́n fẹ́ kí wọ́n tẹ̀lé àwọn tipátìkúkù ló fi òpé kọ́ takò máa mọ Ògbómọ̀ṣọ́ ó kù ọkọ̀ lọ́hùn tó bá jẹ́ pé torí pé òpin hàn ọwọ́ takò àwọn táwọn ṣe jálàbì àwọn takò àwọn táwọn jórí eku mórí ẹja ó kù ọkọ̀ lọ́hùn tó ọmọ kó dodo ní ti ń sọ lórí mímbàrí tó tọ́ tó wá takò torí ìfẹ́ ó kù ọkọ̀ lọ́hùn tó bá yẹ tó takò torí pé hàn bó ṣe dé Ògbómọ̀ṣọ́ ní ẹ̀sìn Islam ọmọ gbòòrò sí tiẹ̀ lọ́wọ́ aburú jù yọ pátápátá ni ẹ ló ń sọ bí ọmọ Yorùbá mọ́rọ́ gbẹ ẹjọ́ dọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ẹ dúró tán ẹ fẹsẹ̀ yín lélẹ̀ dúró dáadáa ẹ má dá wàhálà lẹ̀ ẹ má kọjá òfin ẹ tẹ̀lé tó fi sọ ó sì bá lọ́lọ́run sọ kílà náà bì mú kílà náà bì sọ mú ẹ dákun tó tọ́lọ́run ẹ má bẹ̀ ní nǹkan jà fa wàhálà ẹ má sì ní ẹ má bẹ̀ ní nǹkan fa wàhálà ẹ já mọ̀ ráwọ́ sọ́lọ̀ ká sì dúró lórí ẹsẹ̀ wa ká sì fọyọ́ kankan ká sì dúró ti àbáyé mọ́ ká dúró ti kílọ̀ lọ́sọ̀ kílà náà bì sọ ẹ já mọ̀ ohun tí ó gbẹ̀yìn wa káwá wo tí ó ṣẹlẹ̀ lórí ọmọ Yorùbá á tún máa pàdé ó tún padà bọ̀ àmì ìdánudúró